Africa Content TV. Àwọn ní best loser nínú gbogbo tó ti jáde o. Wọ́n wá jágbe final. Wọ́n dé quarter final. Wọ́n dé semi final. Wọ́n final kankan bá a sí. Final tó dé yìí dáyé. Àwọn kankan sí lè bẹ́ẹ̀ ó ti pẹ́. Ọmọ Nàìjíríà sí lè bẹ́ẹ̀ ó ti pẹ́. Ṣùgbọ́n lẹ́yìn o. Àdókò fún ìdáwà. We no dey gree ọmọ Naija. Ọmọ we no dey gree ọmọ Naija. Wọ́n máa gbà bọ́ yẹn láago mẹ́sàn-án ni ó. Láago mẹ́sàn-án ni dáago mọ́kànlá ó. Wọ́n máa gbà bọ́ yẹn láago mẹ́sàn-án láago mọ́kànlá bá. Wọ́n máa bá bọ̀ yẹn bá oṣù lẹ́ni 11 February ọjọ́ kọkànlá oṣù kejì 2024 la máa bá bọ̀ yín lẹ́ni o láfíkọ́sì ẹni host country bẹ́ẹ̀ ṣe jẹ́ host country àwọn ọ̀nà yìí máa lé gbogbo oṣù ọmọ òṣèlú bẹ̀ tí bá kú òní mi kò lọ sí ní tẹlifíṣàn mi bá ẹ̀ṣọ́ ó yẹ kí wọn láfíkọ́sì akẹ́mú nílẹ̀ ni ò jẹ́ ń lọ torí bá ní ìrìn lọ́bọ nílẹ̀ ó tóbi lọ́wọ́ rí àwọn tó jẹ́ promoter ni wọ́n fẹ́ gbé mi lọ àwọn tí mo jẹ́ ọ̀nà ẹ̀ṣọ́ wọ́n fẹ́ gbé mi lọ yóò ṣe fún sábíkọ́sì ṣùgbọ́n ọmọ ọdún bá ń sìn ìmọ̀ra ààyè torí akí ṣùgbọ́n ọmọ Nàìjíríà jẹ́ gbàdúrà pé àwa la máa wí ìrìn o ìwọ tó bá pa àwa la máa wí ọwọ́ ẹ̀ lókè. Ìwọ tó bá gbé rájà ló máa wí ọwọ́ ẹ̀ lókè. Ọmọ ọlọ́sẹ̀ adẹ́dẹ́ mi o. Ọlọ́sẹ̀ àlọ́lẹ̀ bí àwọn la máa ń wẹ̀rùn àwọn la máa ń tó fẹ́ wá lé ẹ̀sà ni o. Àfihàn yẹn ní báwọn sùn òjé lára àwọn ọ̀ṣẹ́ níbẹ̀ ìtarawa lọ́dọ́gbọ́n nílẹ̀ àbí ogún àjẹbọ́ fi sí níwẹ̀rà àdúgbò ọmọ mi lára yí ọmọ tuntun ló ládùúgbò yín oṣù ọmọ tuntun wọn fẹ́ ṣe é pé àfáàní ọlọ́mọdé ṣiṣẹ́ ọlọ́mọdé ṣiṣẹ́ ọlọ́mọdé ṣiṣẹ́ bá mi ṣàníyàn ọmọ tuntun ṣàníyàn ẹ tó fẹ́ ṣàníyàn ẹ ti fẹ́ ṣàníyàn ẹ ti wá jẹ ṣàníyàn ẹ ṣàníyàn ọmọ tuntun mo ti ṣe é pé àfáàní ọmọ mi ọlọ́mọdé ṣiṣẹ́ bá mi ṣàníyàn. Rashidi, ìbá láàrin bá ti ríyàn. Ọba tí o pé méjì ò sí àgàtẹ̀ àmì ìsọmọmí lára ní. Olúmọ̀mọ́ rẹ̀. Ó ṣe púpọ̀ ooru. Aṣíwájú wa náà rí Olúmọ̀. Olúmọ̀ bèèṣe èèyàn. Olúmọ̀ ọmọ náà rè. Ọ̀gá tí a ní Olúmọ̀.
Olúmọ òbísí náà rè níwẹ̀rà òbísí. Wọ́n lọ́dúnmọ̀ làwọn mọ̀ àwọn òmẹ́ni mọ́mọ́ yóò. Olúmọ òbísí afa olúmọ òbísí. Àwọn akẹ́kọ̀ọ́ lákùnrin àwọn mẹ́lòmí lẹ́yìn olúmọ ọ̀gá. Àwọn akẹ́kọ̀ọ́ lákùnrin òbísí náà olúmọ òbísí náà. Olúmọ òbísí yóò ti fara kí lóòrà ayé bòsì. Bàbá ní èso lè kékeré tó ní aláṣọ fún òun rẹ̀ lọ́sẹ̀. Ọ̀yàtọ̀ yàtọ̀ tọ́pọ̀ náà sódà. Olúmọ ọlọ́dọ̀ ni wọ́n sáré fún ara wọn. Wọ́n rí lọ́sàn pé Olúmọ kò sára bára bò sí àwọn ọ̀tá lé. Kò sára bára bò sí àwọn ọ̀tá lé. Olúmọ kò sára bára bò sí àwọn ọ̀tá lé. Olúmọ tún ní àkóbá bá má rí o. Àkóbá bá bára o. Àkóbá bá bára o. Àkóbá bá má rí o. Olúmọ bá má rà lẹ̀. Àkóbá bá má rí bàbá ọlọ́run o. Àkóbá bá bára o. O ṣe Olúmọ o. Olúmọ àkóbá bá bára o. Olúmọ àkóbá kò má rí inú ayé lọ́lá ọlọ́run. Olúmọ àkóbá lágbára àkóbá lágbára o. Olúmọ àkóbá lágbára o. Àkóbá lágbára o. Àkóbá lágbára o. Lọ́lá ọlọ́run o. Àkóbá lágbára o. Àkóbá kò má rí o. Àkóbá lágbára o. Olúmọ òbísí inú ọyọ. Olúmọ òbísí inú ọyọ. Ọba kí pẹ̀lú mọ́wọ́dẹ̀ ẹ̀gbọ́n mi ṣe ọ̀zánà. Jagunjagun la kí pẹ̀lú o. Jagunjagun la kí pẹ̀lú ọ̀zánà. Jagunjagun la kí pẹ̀lú. Olúmọ ní kí orí mi bẹ́ẹ̀ bá tòsí làwọn tòsí àwọn jọ ń ṣe náà ní wàá ṣe ọmọ. Akípẹ̀lú wọ́n ti wà àti bẹ́ẹ̀. Olúmọ wọ́n ti wà àti bẹ́ẹ̀. Ẹ lọ bèrè lọ́wọ́ bàbá yín lé. Ẹ lọ bèrè lọ́wọ́ bàbá yín. Àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé ní OPC àwọn ọmọ ń bẹ. Àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé ní OPC àwọn ọmọ ń bẹ.